iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó tẹ arákùnrin kan lórí ẹ̀sùn pé ó ṣá ìyá rẹ̀ pa. Ọlọ́run ṣàánú wa o. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló mà ti tẹ arákùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Samuel Akọ́adé fún ẹ̀sùn pé ó mà ṣá ìyá rẹ̀ pa o. ìyẹn arábìnrin Olúfúnkẹ́ Akọ́adé títí tí ìyá náà tó fi jẹ́ Ọlọ́run nípè ní Ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ náà. ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú Sunday ní nǹkan bíi aago 5 rọ̀lẹ́. ìròyìn jẹ́ kó di mímọ̀ pé àfúrásì náà ló mà kọlù ìyá rẹ̀ pẹ̀lú àdá tó sì ṣá ìyá náà pa. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìròyìn náà múlẹ̀, ìyẹn Àbáyọ̀mí Jímọ̀. ó ṣàlàyé pé ọwọ́ mà ti tẹ àfúrásì náà ó sì ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. ó jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà mà rí ó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí, nígbà tí àwọn gba ìfisùn kan wípé wọ́n mà rókò arábìnrin kan nílẹ̀ẹ́lẹ̀ tó jẹ́ pé inú àgbàrá ẹ̀jẹ̀ ló mà wà. ọgbẹ́ àdá ń bẹ lára rẹ̀ tí arábìnrin náà rèé tó sì ti jẹ́ Ọlọ́run nípè kí wọ́n tó débẹ̀. ìròyìn náà rèé ó mà tó tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ọ̀rẹ́ wọ́n mà débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. wọ́n rí wípé àdá ni afurasí náà ló mà fi kọlu arábìnrin tó mà ti kú náà. wọ́n rí àdá náà nílẹ̀ẹ́lẹ̀ níbi tí ó ti ṣá ìyá rẹ̀ pa. wọ́n sì ya àwòrán àdá náà àtàwọn ẹ̀rí máa jẹ́mi sómi. wọ́n ní afurasí náà ó kọ́kọ́ bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, ìyẹn Samuel. ọ̀rọ̀ rẹ̀ rèé ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún sàámú tí ò lè sámi lédùà lọ́wọ́. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá padà tẹ̀ ẹ́, wọ́n sì mú Sàámú o. wọ́n fi Sàámú Akọ́adé wọ́n fi sí àhámọ́ ọlọ́pàá. Jímọ̀ má tẹ̀síwájú, ó ní àwọn ti gbé òkú arábìnrin náà, àwọn ti lọ tọ́jú rẹ̀ sí ilé ìgbókùpamọ́sí nígbà tí ìwádìí tó ṣì ń lọ lọ́wọ́. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ti taari ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní ìlú Àkúrẹ́ kí ìwádìí kó tún lè tẹ̀síwájú. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ìyẹn CP Felix Ohagu ó ti ṣàlàyé, ó ní kí ìwádìí tó lóòrìn kó wáyé lórí ikú arábìnrin náà. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ó wá fi ń dá àwọn olùgbé agbègbè náà lójú pé ẹ lọ fọkàn balẹ̀, àwọn ó dáàbò bo ẹ̀mí àti dúkìá yín. tẹ́ ẹ bá sì ti kófìrí nǹkan tó bá mú fura dání, ẹ tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ọlọ́run ọba Elédùmarè dákun má ṣe àwọn mọ̀mí lọ́tà mi àtẹnìkọ̀ọ̀kan wa o, má jẹ́ kó má gbẹ̀mí èmi àti yín. àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tí ẹ ń wò wá o, ẹ kú iṣẹ́ látàárọ̀, àánú yóò fọ̀ nínú ayé mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.